ní ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Ó ní àṣírí ohun tí olórí oko orílẹ̀-èdè yìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ní tí ó bá àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó, ìyẹn Lagos State House of Assembly, tó bá wọn sọ nípa abẹnugan wọn àná tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ nípò, Honorable Mudashiru Ajayi Obasa. Ní àṣírí ohun tó bá wọn sọ lórí ẹ̀ ló máa ṣe hàn sí ìta gbangba. Ẹ rántí pé lọ́jọ́ 13 oṣù kìíní ọdún tá a wà yìí, the 13th of January 2025, ìní agbo òṣèlú ìlú Èkó ló gbọ̀nà tuntun yọ tí ariwo lálálá tó sì sọ lágbo òṣèlú wọn, nígbà tí àwọn aṣòfin 32 nínú aṣòfin 40 tó wà nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó, 32 lawmakers out of 40 lawmakers, tí wọ́n yọ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó wọn, Honorable Mudashiru Ajayi Obasa, tí wọ́n yọ kúrò nípò lásìkò tí bàbá náà tó wà ní ìlú Atlanta, Georgia, lórílẹ̀-èdè United States of America, níbi tó ti lọ fún ara nísinmi. Ṣá o, lẹ́yìn ìgbà tí wọ́n ti yọ Obasa, ó ní wọ́n fi ẹni tó jẹ́ igbákejì ẹ̀, Honorable Mojisola Miranda, ni wọ́n fi ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin. Ṣùgbọ́n tí wọ́n ní Obasa, ó ń gbìyànjú láti rí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí àṣẹ àti agbára ìpínlẹ̀ Èkó tó wà lọ́wọ́ ẹ̀. Kódà wọ́n ní bàbá náà ó wọ ẹ̀rọ̀pléènì ìyẹn ọkọ̀ òfurufú lọ sílùú Dubai lórílẹ̀-èdè United Arab Emirates, níbi tí Tinubu lọ fún ìpàdé pàtàkì kan láti fojú rí Tinubu níbẹ̀ àti láti bá a sọ̀rọ̀ kó lè ràn án lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n tí wọ́n ní àwọn tó súnmọ́ Tinubu, wọn jẹ́ kí bàbá náà wọn jẹ́ kó rí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣá o, lẹ́yìn tí Tinubu padà sí Nàìjíríà kò pẹ́ náà ni Obasa náà dé sí Nàìjíríà. Ìlú Àbújá ló sì kọ́kọ́ dúró sí, níbi tí ó tún ti ń gbìyànjú láti ẹ̀tì rí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣá o, lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí, ìyẹn ọjọ́ 25 oṣù kìíní ọdún tá a wà yìí, the 25th of January 2025, ó ní Obasa ló balẹ̀ sí ilé ẹ̀ tó wà lágbègbè GRA ní ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó, níbi tó sì tún ti ń sọ̀rọ̀ pé òun ṣì ní abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó nítorí pé ọ̀nà tó gbà yọ òun kò bá òfin mu. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ti gbọ́ pé ohun tí Tinubu tó bá àwọn aṣòfin ìpínlẹ̀ Èkó sọ lórí ọ̀rọ̀ Obasa ni pé kí wọ́n fún un láàyè láti kó gbogbo àwọn ẹrù ẹ̀ tó wà nínú ọ́fíìsì tó ń lò ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Tẹ́lẹ̀ a gbọ́ pé àwọn aṣòfin náà wọn ò fẹ́ kó wọnú ọ́fíìsì náà mọ́, ṣùgbọ́n tí wọ́n ní Tinubu pa wọ́n láṣẹ pé kan fi sílẹ̀ ká jẹ́ kó kó ẹrù ẹ̀ kúrò pẹ̀lú ọwọ́ rẹ̀. Eléyìí la sì gbọ́ pé Obasa ti ṣe báyìí. Ọjọ́ Ajé, ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà yìí, tí í ṣe ọjọ́ 27 oṣù kìíní ọdún yìí, the 27th of January 2025, ó ní wọ́n kó ẹrù Obasa jáde kúrò nínú ọ́fíìsì ẹ̀ pátápátá, tí Honorable Mojisola Miranda, ìyẹn abẹnugan tuntun, tó sì ti kó wọnú ẹ̀ pátápátá báyìí.